nígbà tá a yọ ọmọ bọ̀tá kúrò láàrin àwọn home based media ní àárín wa ṣe nísìmí lọ́rọ̀ tá a bá sọ ló ṣe ń wà ní ìpamọ́ ní àṣírí ọ̀rọ̀ tá a bá sọ síta òtún mọ́ ní òtún sí ọwọ́ Dúpẹ́ Onítìrí ní òtún sọ́wọ́ Black Lion the Yorubas ẹ má fojú re wo ọmọ bọ̀tá ọ̀dàlẹ̀ ni. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ọ̀rọ̀ májàsọ́lá ló tú àwọn ọmọ ọ̀dàlẹ̀ àríjẹnẹ́mọ̀dàrú ló tú wọn jáde. àwọn tó torí ń tán jẹ lọ́wọ́lọ́wọ́ tó gbàgbé ọ̀la. májàsọ́lá dákẹ́ látijọ́ yìí ìyá mi kò mama you're welcome. wọn ò rọ́ kó ń wí ọmọdé yẹ mọ́ fọ wọn akọni. Ìgbòho ṣá sọ̀rọ̀ ilẹ̀ mìtìtì ara ilé gbọ́ ara oko gbọ́ mo láwọn tó wà lájò ní wípé etí wọn ò di wọ́n gbọ́ òun májàsọ́lá kàkàkí náà tuntun fọ́ọ̀hún. Gbọ́wọ́ Yorùbá kan ni wọ́n ní olè tó gbé kàkàkí ọba níbo ni ó ti fọ́ níbo ni ó ti fọ́ olè tó gbé kàkàkí ọba níbo ni ó ti fọ́ kàkàkí náà fọ́ọ̀hún. Far away from Germany. Ó fọ̀hún ẹ má gbàgbé àwọn tó sọ fún wa lánàá pé no more rally ìgbé rally òun ni àjàkáyé ń pa káàkiri lẹ́nìí abẹ́ ẹ̀ tí ì gbọ́ ẹjẹ́ òjò ọ̀la tó ti sọ wípé tẹ́ ẹ bá fẹ́ kí Adélé wọlé nígbà kan ló sọ wípé Adélé ń bọ̀ o reclaim Adélé ń bọ̀ occupy títí wọ́n ṣe débẹ̀ wọ́n tún wá ní pé ká máa dáwọ́ $1 million àwọn fẹ́ mi kó Adélé síta èmi ni máa rẹ́yìn yín sẹ́ wọ́n rí wípé wọn ò rówó gbà mọ́ rálì tí àwọn àtìyá wọn ti sọ pé kò sí àyè fún rálì mọ́ rálì náà wá pariwo lẹ́nìí pé Èkó ẹ ṣe rálì kí 2 million ènìyàn jáde síta Ọ̀yọ́ ẹ ṣe rálì kí 2 million ènìyàn jáde síta Ògùn ẹ ṣe rálì kí 2 million ènìyàn jáde síta Ọ̀ṣun 2 million Èkìtì 2 million Oǹdó tó fi dé Kwara tó fi dé Kogi pé ó dìgbà yẹ kí Adélé tó jáde síta wọ́n ń tanra wọn nígbà tó ti rí pé kò sí ọ̀nà àbáyọ mọ́ tó ti rí pé ọ̀nà ti dín mọ́ wọn ò rí irọ́ tó máa pa mọ́ mo ti sọ fún yìí tipẹ́tipẹ́ pé wọ́n parọ́ títí irọ́ gan sá fún wọn. wọ́n lo reclamation occupation declaration ìgbà tó dé mẹ́tọ́ ní congratulation wá rí wípé bẹ́ẹ̀ ṣe bá yí àwọn ẹyẹ jẹ́ occupation reclamation declaration má bàa yé ti tó ń jẹ́ bẹ́ẹ̀ congratulation mẹ́rẹ́ sí ẹ bá ti gbọ́ congratulation àbá ti ṣe àbẹ́ ẹ̀ gbọ́ kàkà kí Olódùmarè sọ̀rọ̀ ilẹ̀ mìtìtì àbẹ́ ẹ̀ tí ì gbọ́ níbi tí Black Lion ti sọ wípé ẹ wá ẹ lè máa fún wa ní problem o ẹ lè máa dictate fún wa pé kádélé ó jáde ṣé Adélé ló fẹ́ bí payín ni ẹ má sọ fún wa pé kádélé ó jáde ṣé Adélé ló ní kó máa payín ni ẹ má sọ pé kádélé ó jáde ìgbà tí màmá wa sọ wípé ẹ jáde who reclaim ẹ jáde occupy ẹ jáde declaration ẹ jáde menstruation ẹ jáde humiliation ẹ jáde ẹ wá pariwo Adélé ṣùgbọ́n ẹni tó láàánú ọmọ Yorùbá màámi àtẹ̀yìn bàbá mi nígbà tí mo gbóhùn akọni yẹn tí kàkàkí Olódùmarè tọ́lọ́run ọba mi yọ̀ọ̀dá fún ìran Yorùbá tó sọ̀rọ̀ májàsọ́lá wà ọmọjọ́ ọmọ lọ ní ogójú ògo lọ ògo àgbáyé mo wá pé bàbá kábíyèsí mo gbọ́ ohun tí a sọ síta ń sìn ẹ jẹ́ kójú ọmọ Yorùbá ó já díẹ̀ náà àwọn ní bàbá Èkìtì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àwọn arábìnrin ti pa àwọn èèyàn gan ní kì í ṣe ìwédélé nìkan láti ń pa àwọn èèyàn kan ń gbé ti ìwédélé wọ́n ti pa ìwọ̀n èèyàn kọjá ìwédélé. ìdíkété máa sọ̀rọ̀ ẹ̀ lè po má gbogbo mi lẹ́nu ẹ mọ̀ pé mi ò ní gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní wọ̀n kún èmi náà ò ní gbà láàbọ̀ kàkà kí Olódùmarè wá bẹ̀rẹ̀ sí sẹ́ndì àwọn fídíò yẹn sí mi bàbá Èkìtì ẹ wò àwọn ọmọ Yorùbá lè mo wá ní bàbá
lóòótọ́ ọmọ Yorùbá ni èmi náà ò láìkí ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí máa wà lára àwọn tá a sọ pé lọ́hùn ẹjẹ́ àdìde kágbó orílẹ̀-èdè wa bàbá ní ẹ̀mí tó bá ti sọnù kò ní àtúnṣe mọ́ a máa dìde lọ́tún tó máa gbà lámà fún mo wá ní no wonder gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mi sọ ní Kútọ́nù yẹn no wonder ibẹ̀ làwọn kan ti sọ wípé bébí bá máa pa yín kó máa pa yín o kò kàn wọ́n o ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé wọn o ẹ má halẹ̀ mọ́ Délé wọn o ṣùgbọ́n ẹni tọ́lọ́run ọba mi fi wọ́n tọ́lọ́run ọba mi pè kàkà kí Olódùmarè ó sọ̀rọ̀ jáde kò sí newspaper náà tó wà ní Nàìjíríà tí ò gbé kò sí newspaper tó wà ní Nàìjíríà tí ò gbé ẹ̀yẹ jẹ́ àṣírí àwa mọ́ ẹni tó mọ̀nà ní máa ṣáájú ọ̀nà ẹni tó tó ní gbà ló yẹ ká bọ̀rọ̀ lọ. YCE Yorùbá Council of Elders wọ́n ti sọ wípé ntí Ìgbòho sọ yẹ gbogbo ọmọ Yorùbá ló sọ àwọn abẹ́nibẹ́rẹ́ kẹta tẹ̀ sọ pé wọn ò dúró dédé wọ́n ti sọ wípé ohun tí kàkà kí Olódùmarè fọ̀ síta yẹ àwọn wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹni Ọlọ́run rán ó yàtọ̀ òun ló mú mi lọ sọ́dọ̀ àwọn ọ̀dàlẹ̀ ó mà ṣe o ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọn láníyọnu Èkìtì á ní ọmọ àìjọbẹ̀rí tí ń wa bẹ̀ẹ́ sáyà ọmọ bọ̀tá ó ti forí kó èpè tí Májàsọ́lá ò bá sọ̀rọ̀ ìṣẹ̀dá Májàsọ́lá sọ̀rọ̀ Kóìkí kọ́ ló ń bá wí Kóìkí kọ́ ló ń bá wí and I will give you the proof ṣé rí ọmọ bọ̀tá àwọn mbèsì tó wà lé kí a tó ní ìsinmi kí a tó ní ìfọ̀kànbalẹ̀ àópù gúrùpù tó mẹ́rin tàbá ń yọ àtàbá fúnra sílẹ̀ lé ní àyọ tó bá tún dọ̀la ọ̀rọ̀ wá tún ní síta nígbà tá a yọ ọmọ bọ̀tá kúrò láàárín àwọn home based media ní àárín wáṣẹ́ nísinmi lọ́ọ̀rọ̀ tá a bá sọ ló ṣe ẹ̀ ń wà ní ìpamọ́ ní àṣírí ọ̀rọ̀ tá a bá sọ síta òtún mọ́ ní òtún sí ọwọ́ Dúpẹ́ Onítìrí ní òtún sọ́wọ́ Black Lion the Yorùbás ẹ má fojú re wo ọmọ bọ̀tá ọ̀dàlẹ̀ ni Kóìkí kọ́ ló ń bá wí o olóyè Ìgbòho ló dára dọ́gbọ̀n pàṣẹ ọ̀rọ̀ sí aṣemítì kan níbi tí mo ti bẹ̀rẹ̀ sí ń fura sí ọmọ bọ̀tá tí mo wá sọ fáwọn akẹgbẹ́ mi wípé àìkọ́lọ́mọdúnkà Lady K Masbi Omeyo pé nínú gúrùpù máa yọ ọmọ bọ̀tá kúrò bẹ́ẹ̀ nígbà tí olóyè wà ní Ìbàdàn 24 to 7 every blessed day ẹ̀rí ọmọ bọ̀tá nílé olóyè Ìgbòho and I did not have anything against this boy mo fẹ́ kí ẹ̀yin ènìyàn mo fẹ́ dá yín padà síwájú mi ò gbẹ́dọ̀ sọ pé mo fẹ́ dá yín padà sẹ́yìn tí ẹ bá rí ìgbà tí èmi àti Kóìkí ní misunderstanding it is because of ọmọ bọ̀tá Kóìkí pàán sórí gẹ́gẹ́ bí ọmọ tó máa wúlò ṣùgbọ́n mo máa ń sọ fáwọn ènìyàn wípé ìwà ènìyàn ló máa fi ènìyàn torí pé àwọn bàbá wa sọ fún wa wípé inú ni ènìyàn wà ojú lásán la jọ ń wò náà fi sọ wípé ojú la rí a ò mẹ́ni tó bẹ́ ni ọmọ bọ̀tá máa ń bèdè kan láàrin wa a ní olóyè sọ pé ọjọ́ ni ká ẹ máa kà ẹ má ka oṣù mọ́ ṣùgbọ́n lẹ́nìí ó ti póṣù mẹ́ta o olóyè ò ní kankan ṣe tọmọ bọ̀tá máa sọ láàrin wa nìyẹn o bàbá Akíntóyè la máa gbẹ Yorùbá ní December àrígbà kí ló dé tá a fi wá ń parọ́ mọ́ tá a fi wá ń bá Onítìrí jà àwa farabalẹ̀ dáadáa we study this boy we now know that ọmọ bọ̀tá Àjàkáyé pẹ̀lú Black Gold wọ́n ti lọ ópù yo gúrùpù kan tó pè ní Yorùbá ní mí tó ń kó àwọn ènìyàn sí ọmọ bọ̀tá Àjàkáyé Black Lion àwọn ló da aṣojú ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá rú ní around September last year ọmọ bọ̀tá lọ sí Kútọ́nù ẹ má gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá mo máa ń sọ̀rọ̀ yẹn dáadáa pé
àwọn máa fún mi ní 200,000 naira per one information iṣẹ́ tí èmi rí jẹ́ ọmọ bọ̀tá ló gbà ọmọ bọ̀tá ló gba iṣẹ́ ọ̀hún nígbà tó di November ó lọ sọ́dọ̀ olóyè pé olóyè àwọn ènìyàn náà fẹ́ jáde bórálì àwọn òun dẹ̀ wò ó pé kí eégún ńlá tó jáde síta kí eégún kékèké ṣáájú pé kí eégún kékèké tó jó tán eégún ńlá máa wọlé olóyè ní pé ọmọ bọ̀tá sọ pé olóyè ní ti yẹ pé ńgbà tó ń sọ pé ń bọ̀ lọ́dọ̀ olóyè làwa ní pé kó kúkú fi opportunity yẹn kó fi sọ fún olóyè pé ń ta fẹ́ nìyẹn àwọn olóyè ní pé tí wọ́n ti jẹ́ pé gbogbo yín lẹ́jọ́ ṣe kínní yẹn lẹ́jọ́ ṣe mítì yẹn carry on that's all ẹ máa gbà mí bí mo ṣe rí lálẹ́ yìí ọ̀la máa padà wá olóyè wa ní pé carry on ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé ẹ ṣe awareness yìí kí gbogbo ọmọ Yorùbá jáde síta tá a bá ti pọ̀ afẹ́gbẹ́ orílẹ̀-èdè wa ní kì í ṣe local government lábẹ́bà nígbà tọ́mọ ló mọ bọ̀tá wá padà dé ó ti sọ fún ìyá ọmọ Dúpẹ́ Onítìrí Àjàkáyé ti gbọ́ Black Gold ti gbọ́ ó wá gbé wá sáàrin wa. ló ń bí mi lọ́wọ́. orí ìmọ́lẹ̀ kò bọ́ síbò òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ ó ṣe ìwọ̀ òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ tí n kọ́ òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ ó lágbára o wọ́n mẹ́ni mi lálẹ́ ẹni ó lágbára o nígbà tó padà dé láti Kútọ́nù ó pẹ́ mẹ́tì ó wá ní olúwa mi ní pé ká jáde síta ká ṣe awareness November 5 rally máa wà bí a máa ṣe rally ní November 5 pé tó kó ní kálukú kó lọ máa múra káàdì máa sọ fáwọn ènìyàn wa ẹjọ́ abẹ́ ṣe rally owó mọ́tò abẹ́ tẹ aṣọ abẹ́ ṣe gbogbo ẹ̀ ọmọ bọ̀tá dé gúdù nínú gbogbo tó gbogbo owó lọ́wọ́ ènìyàn máa sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní rally Ilé Ifẹ̀ tó lóun lọ ṣe máa sọ fẹ́yìn ọmọ Yorùbá lálẹ́ yìí tí àwọn tó flag bá gbà mí láyè tí wọ́n bá gbà mí láyè lálẹ́ yìí ọ̀la ń bẹ alẹ́ yìí ọ̀dàlẹ̀ ìkọ̀kan lọ́mọ wọ torí pé tolóyè bá máa ránṣẹ́ síta ìwọ kọ́ ló máa rán Kóìkì ló máa rán Kóìkì ní spokesman olóyè tolóyè bá dẹ̀bẹ̀ ṣe irú kan bẹ́ẹ̀ ó lè pe gbogbo wa kó pe àwọn mídíà tó wà ní ó bá wọ́n bá mi wọ gidi ó wá ní olóyè sọ wípé àwa ń bèsì tó wà nílé níṣẹ́ yẹ wà lọ́rọ̀ àwa àjò kò olóyè àlè ṣe rálì káwọn tó wà ń lo òyìnbó àwọn Yorùbá World Media Yorùbá Wuyì Yèyé Dára Kóìkì àǹkó kan má gbọ́n pa ẹ̀ mo wá ní mò ń bọ̀ bí mo ṣe jáde kó nomi tìyẹn nìyẹn ń bá pe olóyè ẹ ló bá mi irun mọ́lẹ̀ ẹ gbọ́ sí ẹ̀yìn lẹ́ran ọmọ bọ̀tá sí wa pé kó lọ ká lọ máa announce on the 5 pa fẹ́ ṣe rálì olóyè ní nígbà wo olówó sọ̀tọ̀ pé òun fẹ́ ṣe rálì ó dẹ̀ sọ pé ìsókè pé nǹkan táwọn olókùnrin bí rálì ní àdúgbò ẹ̀ ní Kòròdú ló fẹ́ lọ ṣe ni pé tó ní bó jẹ́ Adólẹ́lẹ́ ti fẹ́ ṣe rálì bó jẹ́ Ìkọ̀lé ni bó jẹ́ Ọ̀yẹ́ ni bó jẹ́ Ìyìn ni bó jẹ́ Ìpotì ni bó jẹ́ Arámọkọ ni bó jẹ́ Ìjẹ̀rò bó jẹ́ Ọ̀tún bó jẹ́ Ìwòròkó lẹ́lẹ́ ti fẹ́ ṣe rálì kí màá ní kọ́ bá ṣe fi tàn wọ́n náà nìyẹn òun ò rántí àwọn mo bá ní olóyè ẹlẹ́ẹ̀rán ọmọ bọ̀tá níṣẹ́ àbí olóyè ní bàbá mi ò lè parọ́ fún yín mo ṣe jáde lọ́dọ̀ olóyè nìyẹn mo bá padà wọlé sínú pọ́tì inú méjì mo wá ní ọmọ bọ̀tá kí ló dé tó ń parọ́ kí ló dé tó fẹ́ forúkọ olóyè máa gbowó lọ́wọ́ àwọn ènìyàn ó wá ní bàbá Èkìtì kí ni mo ní mo ṣe pé olóyè tán ni olóyè lóhùn rẹ ní November 5 pé lóòótọ́ ló wá sọ́dọ̀ àwọn olóòfẹ́ ṣe rálì ó dẹ̀ sọ pé rálì tó fẹ́ ṣe rálì gbogbo ilẹ̀ Yorùbá ni pé Ìkòròdú ló ti fẹ́ ṣe rálì ó tún fẹ́ jáde síta kó máa gbowó lọ́wọ́ àwọn ènìyàn ibi tá àṣírí ẹ ti tú nìyẹn táwọn ènìyàn bá jà tá a pariwo lé lórí pé àwọn àyùdú ọdì tí ó dìgbà tó bá ṣe fẹ́ẹ̀kì rálì kiri wà kàn máa bà wá lójú jẹ́ kiri wà lọ́ máa gbowó láàrin pẹ́rẹ́ tó kí ẹ̀ ní Saheed ọmọ bọ̀tá gbé Corolla jáde síta tí àwọn Dúpẹ́ Onítìrí fún kò mọ̀ pé àṣírí ẹ̀ wà lọ́wọ́ wa mọ́tò méjì ní ọmọ bọ̀tá rà
ó kọ́kọ́ ra pẹ́ńsù Camry kan lẹ́yìn ìgbà yẹn ló ra Corolla. Ẹbí léèrè iṣẹ́ wo ló ń ṣe tó fi ra mọ́tò méjì ní èyí à bábà ní o èlò náà gẹrun ní Nàìjíríà ń gbà yẹn lọ́run èlò náà ń gẹrun pátápátá 500 naira irun tó bá lè jù ní 1000 àbàmọ́ ó dà aládàá ló ní èwo ẹ bá mi bí léèrè. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.